Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ọjọ́ mẹ́ta o, a kú bí ojú ọjọ́ ṣe rí o, a kú bí ìlú ṣe rí, Ọlọ́run láàánú kò ní fara ní gbogbo wa. Ìlú wo ni bó ṣe rí? Ní ìlú Nàìjíríà o. Ẹ máa la o, àwọn èèyàn ń bẹ l'Amẹ́ríkà, wọ́n ń bẹ London, Canada, wọn ọmọ nǹkan kan o. Nàìjíríà ni ẹ máa kí wọn pé wọ́n kú bílù tí. Kí gbogbo wa lu Nàìjíríà, gbogbo ẹ̀yin èèyàn wa l'Amẹ́ríkà ní gbogbo bí Ọlọ́run láàánú jùlọ yóò mọ̀ fara ní gbogbo wa. Àmín. Àmín ìnira o, aláfáyà fún Ọlọ́run. ALHAJA AKBAR trading store, ẹni mò ń bá yín sọ̀rọ̀. Ọ̀rọ̀ pọ̀ tá a ti sọ pẹ̀lú mọ́níjà yín pé àwọn ètò tẹ́ ẹ̀ máa ń ṣe fún wa lọ́jọ́ sí lórí rédíò iléeṣẹ́ ti Yorùbá Lágbà online television gbogbo yín náà lẹ mọ̀ wípé oníkálukú wa náà ní í ṣe kí ọdún tòun even àwọn tí ò tiẹ̀ jẹ́ pé iṣẹ́ wa ni wọ́n ń ṣe gbogbo wọn náà ni wọ́n ti di tiktokers Facebook talkers YouTube talkers ká máa wá sí àwa tí ó jẹ́ pé àwa kọ́ṣẹ́ yìí mọṣẹ́ yìí ni eré tó kálukú dẹ̀ ìsá náà ni pé bóòlù náà ṣe gbé tòun kalẹ̀ àwa náà ń gbìyànjú kọ́lọ̀ kó kún wa kó wọlá ẹ̀yin alátìlẹyìn wa kí stúdíò tiwa náà kó jókòó so ìyẹn la wá ń sọ wípé ká má jẹ olóúnjẹ ẹjọ́ kan ká dé ọ̀dọ̀ àwọn èèyàn tiwa àti lọ káàkiri gbogbo àwọn olólùfẹ́ wa àìtí lọ tán so lẹ́yìn tí mo ti wà lẹ́yìn oṣù mẹ́ta ti kọjá síbẹ̀ náà mi ò tí ì rí ọ̀dọ̀ àwọn ogunlọ́gọ̀dé sọ̀rọ̀ mi yé yín so ọlọ́run wá kára pé èní ìlà máa wá sí inú gbági so làfi wá ń sọ fún yín pé àtìlẹ́yìn ijọ́ kìíní àná kò ní kú omi ọ̀ torí ẹ̀ ní lọlẹ̀ òkè lẹ́yẹ ń fọhùn iléeṣẹ́ Allahu Akbar trading store kò ní lọlẹ̀ ẹ̀ ní dẹni àná láṣẹ ọlọ́run nínú olókìkí olówó ọlọ́lá nínú ọjà gbági tuntun Bọ́láìgè international market ni ọlọ́run ti kà yín mọ́ níyọ yín kúrò mẹ́ yóò mọ̀ ga sí ni o yóò mọ̀ gòkè sí ni o fún ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá lójú mọ́ máwòrán yìí ALHAJA KFAYAT AKINDEJI aláṣẹ àti olùdásílẹ̀ Allahu Akbar trading store nínú gbági gbogbo orú aṣọ yòówù tẹ́yin bá fẹ́ aṣọ ọmọléèwé ẹ rí i pé àwọn náà la fi ẹ̀yìn tí àwọn materials lóríṣiríṣi ẹ̀yin lẹ mọ̀ àwọn material yẹn ẹ bá ń dákọ̀ káfí polówó kù ẹ máa dákọ̀ àwọn aṣọ. Oríṣiríṣi aṣọ là ń tà fọ́ìlì jàǹkáàdì aṣọ ọmọléèwé jàǹfàdì ní uniform any type of uniform gbogbo ẹ̀ là ń tà àbáyá material gabadin ní gbogbo àbáyá ẹ̀ kọ́ ni ètí a máa fi rán kìmọ́ọ̀rù. obìnrin máa ń lò jáàbù ní oríṣiríṣi gbogbo ẹ̀ là ń tà ní ṣe wà. bó ti rí lẹ gbọ́ yẹn gbogbo orílẹ̀-èdè tẹ́yìn bá ti ń wọ ìlú ọjà gbági láti wá ra ọjà ẹ bèrè ṣọ́ọ̀pù Allahu Akbar trading store táwọn èèyàn bá fẹ́ wá síbí báyìí báwo ni wọ́n ṣe rìn náà tí wọ́n fi mọ ibi tẹ́ ẹ tẹ̀dó sí. láti bíkíbi tó bá ti ń bọ̀ gbogbo bíkíbi tó bá ti dé Ìwó road tí wọ́n wọ mọ́tò gbági tó ń lọ sí gbági Alákíá tí wọ́n bọ́lẹ̀ ní gbági ní second gate tó bá ti bọ́lẹ̀ ní second gate tó láwọn lọ sí line Alhaji Kudus shop number 10 line Alhaji Kudus tó béèrè ALHAJA Pélé kò sí ibikíbi kò síbi tó ti béèrè wọ́n á dọ́dọ̀ wá. bó ti rí òun náà ni wọ́n ṣe sọ yẹn àpèjúwe tí èèyàn bá fẹ́ mọ ṣọ́ọ̀pù Allahu Akbar trading store wọ́n ní tẹ́ bá ti wọnú gbági tuntun ibikíbi tẹ́ bá ń bọ̀ tẹ́ bá ti forí sọ Ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí gbági tuntun ẹ bọ́lẹ̀ ní second gate àbẹ́yìn bá tiẹ̀ ń bọ̀ láti Oǹdó Èkìtì Ifẹ̀ Òṣogbo Ìlá Ìkìrun gbogbo ibikíbi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ fẹ́ wá raṣọ ní gbági èyíkéyìí aṣọ ẹ bọ́lẹ̀ ní gbági tuntun ní second gate ẹ wọlé kẹ́ bèrè ṣọ́ọ̀pù Alhaji Kudus line Alhaji Kudus kẹ́ wá bèrè Pélé ALHAJA Pélé
ẹ máa rí wọn ní inú ọjà gbági tuntun bó ti rí nìyẹn ojú òní tì í mà ẹ ṣe àdúpẹ́ gan ni o ẹ ṣeun gà á jíṣẹ́ nínú pílátífọ̀mù wa torí fídíò yìí ń lọ síbẹ̀ tó máa di ẹ̀rọ alátagbà so á tún wá àmì àmì o àmì o àmì o ìlà bìlà yà ni làzim ẹ ṣeun.